mi padà sí ilé ìjọba, wọn ò dá mi padà sí ibẹ̀ yẹn mọ́. governor office. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ mo wà ní governor office. Ìgbà tí màá lọ sí fleet management yẹn tí mo tẹ́ dé, dé wọ́n dá mi padà sí ilé ìjọba, that is governor house. house. Mighty Play TV, we give you the best. Ìgbà tí mo dé governor house yẹn sìn, mo wá wà ní àwọn tí wọ́n fi pẹ̀lú agbátẹrù gómìnà láti máa ṣe pé òkè gómìnà fẹ́ lọ bí báyìí o, ṣé kó lọ àbí kó má àbí kó má lọ, ẹ lọ ṣe àyẹ̀wò ibi tí tó fẹ́ ó lọ. lọ àbí kó má lọ. Mighty Play TV, we give you the best. So mo ṣe láti ìgbà yẹn di bí ọdún bíi 6 àbí 7. So ìgbà tí mo ṣe tán, mo tẹ̀lé gómìnà k'Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ Lámídì Adéṣínà. Mo tẹ̀lé gómìnà Adéwọ̀lú Ládọjà. Mo tẹ̀lé gómìnà Abíọ́lá Ajímọ̀bí. Mo tẹ̀lé kí tó kan Ajímọ̀bí, mo tẹ̀lé gómìnà Adébáyọ̀ Aláò Àkàlà. Unfortunately for me, ọmọ gómìnà Adébáyọ̀ Aláò Àkàlà la jọ ka ẹ̀kọ́ psychology ní University of Ibadan nígbà yẹn. Kóhun tó fi mí sílẹ̀ kó tó lọ sí Ògbómọ̀ṣọ́ ní LAUTECH láti lọ ka bachelor in degree láti fi ju èmi lọ. So Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti pàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà yẹn. àwọn èèyàn. Nígbà yẹn. So ìgbà tí mo ṣe àwọn nǹkan yẹn tán, but the only governor tí mò ń sìn lọ́wọ́ kí n tó wá sílùú yìí. Mighty Play TV, we give you the best. So mo ṣe láti ìgbà yẹn di bí ọdún bíi 6 àbí 7. So ìgbà tí mo ṣe tán, mo tẹ̀lé gómìnà k'Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ Lámídì Adéṣínà. Mo tẹ̀lé gómìnà Adéwọ̀lú Ládọjà. Mo tẹ̀lé gómìnà Abíọ́lá Ajímọ̀bí. Mo tẹ̀lé kí tó kan Ajímọ̀bí, mo tẹ̀lé gómìnà Adébáyọ̀ Aláò Àkàlà. Unfortunately for me, ọmọ gómìnà Adébáyọ̀ Aláò Àkàlà la jọ ka ẹ̀kọ́ psychology ní University of Ibadan nígbà yẹn. Kóhun tó fi mí sílẹ̀ kó tó lọ sí Ògbómọ̀ṣọ́ ní LAUTECH láti lọ ka bachelor in degree láti fi ju èmi lọ. So Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti pàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà yẹn. àwọn èèyàn. Nígbà yẹn. So ìgbà tí mo ṣe àwọn nǹkan yẹn tán, but the only governor tí mò ń sìn lọ́wọ́ kí n tó wá sílùú yìí, Senator Abíọ́lá Ajímọ̀bí. Kábíyèsí Ọlọ́run ọba mi Èdùmàrè bìrìkìtì ọlá bìrìkìtì ògo. Èmi a máa sọ wípé ní gbogbo ìgbà tá a bá ti ń bára wa lórí ilẹ̀ alààyè tá a ti ń lajú, tá a ti ń jíjú, tá a yẹ pé a tún ń jí ní ọjọọjọ́, a máa dúpẹ́ f'Ọlọ́run wípé Ọlọ́run ọba ṣe kíni, ó ṣeun tó jẹ́ pé ó tún jí wa sí ilẹ̀ alààyè. Òun náà la fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ìkànnì Mighty Play TV, níbi tí a ti máa ń gbé àwọn èèyàn oríṣiríṣi wá láti mọ̀ wọ́n dáadáa, láti mọ̀ wọ́n tinú tẹ̀yìn. Gbogbo àwọn èèyàn yín tẹ́ ẹ ti rò pé ẹ máa ń rí lórí lágbájá rèé, àwa máa gbé wọn wá láti mọ ibi tí wọ́n ti ń bọ̀, kí ni ibi ìlú tí wọ́n ti wá. Torí ẹlòmíì gan ọ ṣáà kàn mọ̀ pé à ń pe lágbájá báyìí ni, a mọ orúkọ, a mọ bí ìlú tán ti wá. Àwa wá ṣe é wípé ká ṣe kíni, láti gbé wọn wá, láti máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wọ́n dáadáa,
àti pàápàá jùlọ lórí ìrírí wọn tí wọ́n ti rí ní Libya yìí pẹ̀lú Nàìjíríà kan tó dé. Nǹkan tá a fi torí ẹ̀ gbé ètò yìí kalẹ̀ nìyẹn. A wá ń fi àsìkò yìí a fi ń kí gbogbo yín ní abala Mighty Play TV wípé ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́, bẹ́ẹ̀ ṣe ń bá wa pín, bẹ́ẹ̀ ń share, ẹ̀ ń like, à ń dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ọba mi Èdùmàrè yóò bá wa dúpẹ́. Orúkọ mi ò yípadà, Àbáyọ̀mí ọmọ Òkègbèmí, ọmọ Ẹ̀gbá, mọ̀líṣàbí agbègbè Àkàlà, ọmọ erin jogún ọlá, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé bíríkítí, tó bìrìkìtì títí tó wá ṣe kíni, tó wá fi ara tó fi pẹ́ ìgbẹ̀yìn, Ẹ̀gbá náà ṣì ni. Lénìí tẹ́ ẹ bá ń wo ẹ̀gbẹ́ mi, ẹ rí i pé mo ní àlejò kan. Àlejò tó jẹ́ pé ẹ ti mọ̀ wọ́n bí ẹní mowó. Ẹ lè má ì tí ì láǹfààní láti súnmọ́ wọn, àmọ́ a ti gbé wọn wá báyìí. But mi ò ní dárúkọ wọn, àwọn náà ló máa ṣe kíni, ló máa dárúkọ ara wọn fún yín. Tó bá mi, ẹ káàbọ̀ sórí ìkànnì Mighty Play TV, ibi tá a ti gbé àti ẹ̀dúpẹ́ pé àti ẹ̀ pè yín, ẹ fún wa láyè, ẹ wá. A dúpẹ́ lọ́wọ́ yín sà, a dúpẹ́ o, agbára Ọlọ́run, agara owó, agara ọlá kò ní dá yín. Ẹ bá wa kí àwọn olólùfẹ́ yín, ẹ dárúkọ yín fún àwọn ará ilé tó ń wò wá. Ẹ ṣé olóòtú. Orúkọ mi ni Ọmọọba Michael Ayọ̀bámi Adégbìtẹ́. Èmi á sọ pé èmi lọmọ Ìbàdàn nílé Ọ̀yọ́, ọmọ Àjẹ̀gbéjẹ̀kara, ọmọ àfìkara ń kọ́rí mu. Ó pọ̀. Ìlú Ìbíkúnlé, ìlú Àjàyí ògbódò ìlérú, ọwọ́ ṣòkòtò tẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà. Oríkì pọ̀. Ṣé fáwọn ará Ìbàdàn náà ni gbogbo eléyìí báyìí? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ará Ìbàdàn tẹ́ wà ńlé ṣé ń gbọ́? Àlejò tá a gbé wá yẹn pé ó mú délẹ̀ ní báyìí. Tí èmu délẹ̀, tí n bá mú délẹ̀, orí àwọn ọmọ ìyá mi tó wà nílé tó wà lókè yóò mú owó jù báyìí. Tó. Bọ̀ ẹ mọ̀ jẹ́ a lọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Ó dà, ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ báyìí bá mi. Lákọ̀ọ́kọ́ tí n bá ní kí n sọ̀rọ̀, èmi ò mọ̀ yín sí Michael, mi ò mọ̀ yín sí orúkọ, bẹ́ẹ̀ lọ̀wọn ẹlòmíì náà jẹ́ pé mi ò sure yìí pé bí wọ́n máa mọ orúkọ yín. Ẹ ṣé olóòtú. Torí orúkọ yín tó mọ̀ jù ni Baálẹ̀. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé olóòtú. Ọlọ́run ó túnbọ̀ máa ràn yín lọ́wọ́. Agara owó kò ní dá yín. Àmín. Ọlọ́run túnbọ̀ jẹ́ kí ilé-iṣẹ́ Mighty TV kó máa tẹ̀síwájú. Àmín. Ṣé ẹ rí ọ̀pọ̀ èèyàn tó mọ̀ mí, wọ́n mọ̀ mí sí Baálẹ̀ of Tripoli. Kí n wá tún yànnàná bí Baálẹ̀ of Tripoli bó ṣe jẹ́. Òun náà mo fẹ́ sọ pé Baálẹ̀ lèmi mọ̀ yín sí, làwọn kan náà mọ̀ yín sí. Bẹ́ẹ̀ni. Báwo lorúkọ yẹn ṣe jẹyọ, ló ṣe jẹ jáde? Ká kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ná. Ẹ ṣé púpọ̀ olóòtú. K'Ọlọ́run kó gbà fún wa. Àmín. Kó dẹ̀ má dojú tì wá. Àmín. Ṣé rí ìlú yìí, k'Ọlọ́run ṣàánú wa. Àwọn kan la bá ń bẹ̀ ká tó dé. Tán dẹ̀ ń ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. K'Ọlọ́run má dá wọn padà sẹ́yìn. Àmín yálà. Lẹ́yìn ìgbà tá a tún dé náà, àwọn kan náà la tún bá táwọn náà tún ṣe dáadáa. K'Ọlọ́run kún wọn lọ́wọ́. Àmín. A dẹ̀ tún ní ilé ìgbìmọ̀ tí ìjọba dá sílẹ̀ tí a mọ̀ gẹ́gẹ́ bí Embassy. Àmọ́ ṣé ẹ mọ̀ pé tí a bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjọba, èèyàn kan kọ́ ló ń jẹ́ ìjọba o. Àfọwọ́sowọ́pọ̀ èèyàn àti aráàlú òun là ń pè ní ìjọba. Bẹ́ẹ̀ni. So kí ló wá mú ohun tí àwọn èèyàn ń pè ní Baálẹ̀ fún mi wá gẹ́gẹ́ bí èèyàn? Òun ni pé ìlàkàkà mi àti àwọn nǹkan tí mo ṣe ní ení èjì fún lágbájá lọ́tùn àti lósì, òun ló fà á tí wọ́n fi wò pé tí wọ́n fi fún yín lórúkọ yẹn. ẹni yìí Baálẹ̀ ni. Nítorí pé ní ọ̀tún lósì kò síbi ìlú tẹ́ fẹ́ dé nílùú Libya yìí, bó ṣe tóbi tó kéré tó níwọ̀nba tó, tẹ́ ẹ̀ ti máa dárúkọ mi tí ò ní séèyàn kan tàbí méjì tó máa mọ̀ yín. Tẹ́ bá ń sọ láti, ẹ jẹ́ ká mú láti bí tí ìlú yẹn ti ṣẹ̀ wá, láti Sábà dé Tripoli, Gerian, Benghazi, Beniolidi, Sulaimon, Traona, Zilintin, Zintan.
kò ẹ síbi tẹ́ fẹ́ dárúkọ ńbi ibẹ̀ ẹ̀yin tí náà ò ti sáwọn ẹ kan ti àbí ẹ èjì. ti gbìyànjú Bẹ́ẹ̀ ni ẹ bàbá mi. gbìyànjú ẹ gbìyànjú. A gbìyànjú, Ọlọ́run ọba ló máa ń kúnyàn lọ́wọ́. Ẹ mọ̀ wípé tíyàn bá ń ṣe iṣẹ́ olóore kò ṣe gbogbo èèyàn náà ló láǹfààní láti máa ṣe é ní pé okay wọ́n pe nǹkan báyìí ṣẹlẹ̀ sí lágbájá ẹ jẹ́ n sáré pe ẹni báyìí ta ni máa kọ́kọ́ pè? Tá a bá wá pèèyàn kò ń ṣe gbogbo èèyàn tá a bá pè náà ló máa dìde fúnyàn fún nípa ti ìrànlọ́wọ́ ṣó ti yé yín? Àmọ́ pé ẹ tiẹ̀ wá ń dìde pé àwọn kan tiẹ̀ ń pè yín ẹ tiẹ̀ ń dìde inú àwa náà ń dùn pé no irú àwọn èèyàn báyìí ó tọ́ ká ṣe kíni ká yìn wọ́n bẹ́ẹ̀ ni á fi àsìkò yìí a tún fi ń kí yín wípé ẹ ṣé gan I really appreciate effort yín pé àwọn èèyàn ń turn up wọ́n pè yín ẹ dẹ̀ máa turn up fún wọn láti dá sí nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ a Ẹ dúpẹ́ ṣé a ẹ dúpẹ́ ṣé a púpọ̀ dúpẹ́. olóòtú, mo kí yín pé ẹ kí mi. Ṣé ẹ dẹ̀ rí lórí nǹkan tẹ́ sọ pé àwọn èèyàn ń pèèyàn lọ́tùn wọ́n ń pèèyàn lósì. Kò ń ṣe èmi nìkan, ọ̀pọ̀ èèyàn ló wà tí wọ́n ń pè náà lọ́tùn lósì. Ṣùgbọ́n ẹ mọ̀ pé a súnmọ́ra wa Jura wa lọ. lọ. Ẹ lè pè mí nísìnyí kó jẹ́ pé ẹni témi mọ̀ lẹ̀yin náà mọ̀. Ó máa ń wọnú ara wọn síra wọn ni. But níwọ̀nba agbára mi tọ́lọ́run ṣe fún mi níwọ̀nba nínú ìlú ẹ yìí ṣì mo gbìyànjú. ṣì ń ṣe ìrànlọ́wọ́ tọ́lọ́run bá fún mi fún àwọn tó bá pè mí pé mo ṣì ń sapá ẹ̀. Ọlọ́run dẹ̀ ń tó fún wa ṣe. ọpẹ́ ni Ọlọ́run sì máa fún yín ṣe lágbára Ọlọ́run bá mi Allahumma Èdùmàrè. àmín. Tó ó yá ẹ jẹ́ ká wá ṣe báyìí ká wá bẹ̀rẹ̀ ètò lóní pẹrẹ a ti mọ ibi tí baálẹ̀ ti ṣe kíni tó ti wá Bẹ́ẹ̀. ẹ jẹ́ ká wá ṣe báyìí ẹ ti sọ fún wa pé Ìbàdàn lẹ ti wá. Tó. Ìlú Olúyọ̀lé ọmọ àdẹ̀gbíjẹ̀ karamọ́rí mu. Mm. Ìlú Ìbíkúnlé Àjàyí Olójògbẹ̀rì lójú ogun. Káàbọ̀ káàbọ̀ káre káre Irọ́ ìní fowó sí ju ilé bàbá tó bí mi lọ́mọ. ó yẹ ká wá ṣe báyìí bàbá mi tá a bá ní ká wò ó níbi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ níbàdàn ṣé Ìbàdàn lẹ ti bẹ̀rẹ̀ ni àbí níbo lẹ ti bẹ̀rẹ̀ ìgbésí ayé gan báwo lẹ ṣe ka iléèwé kí ni àwọn ìrìn àjò yín kó tó di pé iṣẹ́ wo lẹ̀ ń ṣe ní Nàìjíríà tẹ́lẹ̀ kó tó di pé ẹ wá ṣe kí ni ẹ wá darí wá sí ìrìn àjò ń bí sà. Ẹ ṣé púpọ̀ olóòtú. Tí n bá fẹ́ bẹ̀rẹ̀ láti ìrìn àjò mi àròyé máa pọ̀ nítorí pé ẹ bá wa gé ní ṣókí náà ni. ẹ jẹ́ kí n gé ní ṣókí ni pé ìrìn àjò mi wọ́n bí mi sí ìlú Ìbàdàn. Ìkòròdú náà bí mi sí. Ìkòròdú ọ̀gá. Ọmọ Ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ibẹ̀ náà bí mi sí. Àmọ́ ńgbà tán bí mi ní Ìkòròdú yẹn ó jẹ́ àsìkò tí ìyá tó bí mi lọ́mọ ń ṣe àgùnbánirọ̀ lọ́wọ́ ní ìlú Zaria nílẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá nù. Nígbà tán bí mi tán mo ṣe ọmọ oṣù mẹ́ta ní Ìkòròdú tán gbé mi lọ sí Zaria. Ẹ gbọ́ Haúsá nù. A gbọ́ díẹ̀díẹ̀ a dẹ̀ sì tún ń gbọ́ báyìí náà. So nílẹ̀ Haúsá a máa sọ pé salamu alaikum yani nadama haike ya wajenka. So ẹ dẹ̀ ní ìtẹ́ ẹ sọ yìí Haúsá náà ni. Haúsá náà ni a sì gbọ́ díẹ̀. Mo gbọ́ torí ibi tí mo ti ṣe díẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Nígbà tí mo dàgbà tán nítorí pé ìyá tó bí mi lọ́mọ àti bàbá mi Ìkòròdú náà kọ́lé sí ní Ògìjò. Ẹ̀yin náà ẹ ti dọ́mọ Ìkòròdú nù. Bẹ́ẹ̀ ni. Torí ibi tíyàn bá ti ń gbé tó bá ti ń ju bí ọdún 5 lọ ó ti ń dọmọ. 6 bẹ́ẹ̀ ni olóòtú. So Ògìjò school ní Ìkòròdú ni mo lọ. Nígbà tí mo ṣetán ní Ògìjò school àwọn ìyá àti bàbá tó bí ìyá tó bí èmi lọ́mọ ọmọ Ìbàdàn ni wọ́n. Nítorí ẹ̀ ní ilé fífi ọwọ́ pa Ìbàdàn rẹ́. Ó sì júwe ilé bàbá. Bàbá tó sì bí mi lọ́mọ ọmọ Ìbàdàn ni. Àmọ́ Ìbàdàn náà ni bùyín. Ẹ̀pẹ́ Alárọ̀ ọmọ Ògúnmọ́dẹdé ó ní wọ́n bí bàbá tó bí mi lọ́mọ sí. Ó wọnú ra wọn. Bẹ́ẹ̀ni. Ó wọnú ra wọn. Bẹ́ẹ̀ni olóòtú. Ẹ̀pẹ́ Alárọ̀ ọmọ Ògúnmọ́dẹdé ni wọ́n bí bàbá tó bí èmi lọ́mọ sí. Nígbà tí bàbá tèmi wá fẹ́ fẹ́ ìyá tó bí èmi lọ́mọ Ìkòròdú lòun wà tó kọ́lé sí kó tó fẹ́ ìyá mi. Ẹ ti jẹ ọmọ onílùú méjì nìyẹn. Mo ti dọ̀nà nílùú méjì mẹ́ta. Mẹ́ta gan. Ó ti yé.
Ọlọ́run wá gbà fún kọ́lọ́run gbà fún gbogbo wa kó má dá Àmín. padà sẹ́yìn. Àmín. Ó ní Àmín. pé bàbá mi tún wá tẹ̀ka Hmm. pé níbi tóun ti fẹ́ obìn o kóun ó padà síbẹ̀ Hmm. ni mo fi dèrò Ìbàdàn lọ ka iléèwé ẹ̀kọ́ girama. Mo kàwé ilé ẹ̀kọ́ girama ní Secondary School University of Ibadan tí àwọn èèyàn mọ̀ sí Abadina College Secondary School. Hmm. Ìgbà tí mo ṣe tán ní Abadina College Secondary School, mo lọ sí Ìmàlálé Àyìndé College of Education. Hmm. Mo ka Political Science Sociology ní Ìmàlálé Àyìndé. That is 2000 Ní Ìbàdàn ń bẹ̀ náà ní àbí? Ìbàdàn, Ọ̀yọ́ State. Hmm. Kò ń ṣe Ìbàdàn ní Ìmàlálé Àyìndé wà o, Ok. Ọ̀yọ́ ló wà. Ọ̀yọ́ ló wà. Ok. Ọ̀yọ́ ló wà. Ní Òròkì, Aláyàndé Òròkì lọ́yọ̀ọ́ ló Hmm. wà fáwọn tó mọ̀ bẹ̀. So I read Political Science, Sociology, Ìmàlálé Àyìndé ni mo kà níbi bẹ̀. That is 2000 Hmm. ni mo ṣe tán níbi bẹ̀. Níbẹ̀. Níbẹ̀. So ìgbà tí mo ṣe tán níbi bẹ̀, ìyá tó bí mi lọ́mọ torí pé ó jẹ́ akọ̀wé ilé ìfowópamọ́ First Bank. Hmm. Ìyá mi ní òun ò nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Hmm. torí nígbà yẹn tí ọ̀làjú ò tíì fẹ̀ ju bó ṣe wà yìí lọ ní Hmm. orílẹ̀-èdè Nàìjíríà. Hmm. Wọ́n kà kún pé ẹni tó bá lọ sí ilé ẹ̀kọ́ NCE Mhm. alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí secondary school òun ni wọ́n kà sí. Kò tíì So kò tíì lọ kẹ́kọ̀ọ́ sí dáadáa. kò tíì kẹ́kọ̀ọ́ dáadáa. Hmm. So nígbà yẹn nísìnyí ìyá mi ń jẹ́ kó yé mi pé òun ò fara mọ́ NCE tí mo lọ ṣe yẹn. So mo lọ sí Ìré Poly ní Ọ̀ṣun Òṣogbo. Ọ̀ṣun Òṣogbo. Mo lọ sí Ìré Poly. Course tí mo study bẹ́ẹ̀ náà ni Political Science. Hmm. Ìgbà tí mo ṣe tán Continuation náà níbi ni. fún continuation Hmm. fún ẹ̀kọ́ tí mo ṣe. Ìgbà tí mo ṣe tán níbi ibẹ̀, mo lọ sí the University of Ibadan níbi tí mo ti ṣe ẹ̀kọ́ NCE tẹ́lẹ̀. ẹ̀kọ́ NCE kọ́ lẹ́yìn ẹ̀kọ́ girama. Ẹ̀kọ́ girama ní Abadina College nínú University of Ok Ibadan ok bẹ́ẹ̀ ni. ni mo ṣe nínú University of Ibadan tí ó ṣe Abadina College. So ìgbà tí mo ṣe tán ní Ìré ni mo lọ sí University of Ibadan, mo lọ ṣe Political Science Psychology. Ìgbà tí mo parí psychology mi tán ní University of Ibadan, mo lọ serve ní Edo Auchi. Ọlọ́run dẹ̀ fún wa. Ẹ lọ tọ́ ilẹ̀ Bẹ́ẹ̀ni, ilẹ̀ ọ̀hún ilẹ̀ wò. káàárọ̀ oòjíire mo lọ sìnlú níbi bẹ̀. Nígbà tí mo ṣe tán níbi bẹ̀, bàbá tó bí ìyá mi ó jẹ́ olóṣèlú. Hmm. Bàbá mi Emmanuel Ọlákànmí Adégbìtẹ̀. Hmm. Ó ní Aṣípa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Hmm. báyìí. So tẹ́lẹ̀ nígbà yẹn wọ́n jẹ́ mọ́gàjí Adégbàyí Odù Ọ̀ṣun. So àwọn ni wọ́n ń jẹ́ kó yé mi pé ó máa wu àwọn fún mi láti tẹ̀síwájú ní ìrìn àjò mi Hmm. nínú ẹ̀kọ́. So pẹ̀lú ìrànlọ́wọ́ wọn àti ìgbà tán wà nínú òṣèlú, because wọ́n ní opportunity láti jẹ́ igbákejì alága Akínyẹlé local government ní Ọ̀yọ́ State. Ní Ọ̀yọ́ State. Ní Ọ̀yọ́ State. That is 2000 and Deputy chairman. Deputy chairman of Akínyẹlé local government Hmm. ní Ọ̀yọ́ State. I'm talking of 2011. Yeah, 2011. 2011. Yeah. So wọ́n náà ó máa wù àwọn kí n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. So wọ́n ṣe ìrànlọ́wọ́ fún mi nígbà tí wọ́n jẹ́ igbákejì alága láti lọ sí orílẹ̀-èdè South Africa Hmm. láti lọ kọ́ ẹ̀kọ́ níbẹ̀. Láti fọ́dà mọ ẹ̀kọ́ yín. Láti further mọ ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n nígbà tí mo dé orílẹ̀-èdè South Africa, wọ́n ní àwọn ò ṣe
ẹ̀kọ́ political science sáyẹ̀nsì tẹ́ ti tí ń bá mo bọ̀. bá bọ̀. So mo lò oṣù 2 ní orílẹ̀-èdè South Africa ní Cape Town. Mo padà sílé. So wọ́n wá ní pé ó wu àwọn pẹ̀lú ẹ̀kọ́ yẹn pé ẹ̀kọ́ gan ló wù mí kí n kọ́. Mo wá ní pé mo fẹ́ kọ́ political science psychology. So ìgbà tí a ṣe kí ni olóyìnbó máa ń pè ní research bí Wádìí. ìwádìí, ojú ò ní tì yín olóòtú. So mo lọ sí Cairo, that is Egypt. Mo lọ ṣe ẹ̀kọ́ political science psychology ní Cairo, that is 2013-14, 2 years ni mo lò níbẹ̀ tí mo jáde ní ibibẹ̀. Ẹ So padà parí ẹ̀kọ́ yẹn ní mo padà parí ẹ̀kọ́ èyí tó yẹ kẹ́ ẹ ṣe ní ìlú South South Africa tẹ́ Africa ẹ rí yẹn ẹ wá mi lọ ì ṣe ṣe, ní mo lọ ṣe ní Egypt Cairo. ní Cairo. Cairo. So ìgbà tí mo ṣe tán tí mo padà sí Nàìjíríà, that is November 2015 mo padà sí Nàìjíríà. Ìgbà tí mo padà sí Nàìjíríà ní ọdún yẹn ni bàbá mi wá sọ pé á wu àwọn kí n darapọ̀ mọ́ òṣèlú láti máa ṣe ẹgbẹ́ òṣèlú. Mo ní kò wù mí láti ṣe ẹgbẹ́ òṣèlú Òṣèlú. kankan, but ọlá bàbá tó bí ìyá mi tó jẹ́ igbákejì alága tí mo dárúkọ síwájú, bàbá mi Emmanuel Ọlákànmí Adégbìtẹ́. Mo ní àǹfààní láti wọnú ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Government. Mo ní oore-ọ̀fẹ́, mi ò ní sọ pé àṣẹ, torí oore-ọ̀fẹ́ ni, because àwọn èèyàn míì ní àṣẹ, wọ́n ní agbára jù mí lọ tí wọn ò sì tí wọn ò dẹ̀ rí jù mí lọ nígbà yẹn. Ó dẹ̀ tó di ní ìgbà yẹn kí n tó wọ ilé ìjọba láti máa ṣiṣẹ́ pẹ̀lú gómìnà. Mo lọ fún kọ́ọ̀sì àwọn tó ń pè ní aṣọ́bodè ojúgbó ní ìsìn civil defence. Civil defence. Yes. Mo lọ sí aṣọ́bodè ojúgbó, mo ṣe examine wọn, mo ṣe test, mo ṣe everything, but unfortunately ni pé ẹ mọ̀ bí ọ̀rọ̀ ìlú wa ṣe rí àti tí èèyàn ò bá ti mọ̀yàn tí ò dẹ̀ ní ipá kan tàbí èmíì ò lè wọbẹ̀. K'Ọ́lọ́run bá wa tún ìlú Nàìjíríà wa ṣe. ṣe. Bẹ́ẹ̀ni, àmín, àmín, àmín. So mi ì láǹfààní àti oore-ọ̀fẹ́ láti wọ sí iṣẹ́ aṣọ́bodè ojúgbó ọ̀nà ẹ̀rọ epo, because àwọn civil defence yẹn nǹkan tí mò ń tán ṣọ́ ni ojúgbó epo àti àlùmọ́nì ilẹ̀ Nàìjíríà. So nígbà tí mo wọ iṣẹ́ ìjọba ní Ọ̀yọ́ State, the first place tí wọ́n kọ́kọ́ transfer mi lọ, òhun ni a mọ̀ sí Ọ̀yọ́ State Road Traffic Management Authority. That is the same thing as ẹ má bínú. Orí ètò Yorùbá ni àmọ́ tí ó bá wá sí àníkẹ́ máa sọ ó yá. So ẹ má bínú. So n tí ó ṣẹlẹ̀ ní ìgbà yẹn òhun ni pé ibi tí wọ́n gbé mi lọ ó papọ̀ mọ́ ìrìnnà ọkọ̀ ní ojú ọ̀nà ojú òpópónà ìrìnnà ọkọ̀ bíi transportation affairs. Ó dàbí igbákejì àwọn VIO òhun ni wọ́n. Àwọn yẹn ni ó súnmọ́ LASTMA tí wọ́n pè ní Èkó ní ìsinyìí. So ìgbà yẹn nǹkan tó gbé mi lọ síbẹ̀ lọ ṣe ni as auditor ni wọ́n gbé mi lọ, because nǹkan tán gbà mí fún as ilé-iṣẹ́ ìjọba is psychology to state government. Tán bá dẹ̀ gbà yàn sí psychology to state government, ó máa ń wà ní abẹ́, tí ò bá jẹ́ protocol to governor, ó máa jẹ́ spy, bí àwọn tí wọ́n máa ń wo àwọn onídàákọ́ńkọ́ tó máa gbéṣẹ́ jáde láti sọ pé okay, ibi tí gómìnà fẹ́ lọ nìyí, kí ló ń ṣẹlẹ̀, kí gómìnà máa lọ, kí ló ń ṣẹlẹ̀ níbí báyìí, láti lè dáàbò bo
gómìnà. gómìnà. So ìgbà tán gbé mi lọ sí ibi bẹ̀, mo jẹ́ kó yé wọn pé níbi bẹ̀ pé kò ń ṣe ọ̀nà ẹ̀kọ́ tí mo kọ́ nìyí, but màá try láti align mọ́ nǹkan tí mo Gbìyànjú. bá ìgbìyànjú mi. So ìgbà tí mo ṣé fún oṣù 8, wọ́n gbé mi kúrò níbẹ̀, wọ́n gbé mi lọ sí transport. Kí là ń pè ní transport ní ìdí iṣẹ́ ìjọba? Òhun ni pé àwọn awakọ̀ lẹ́nu iṣẹ́ ìjọba. So ìgbà tán gbé mi lọ sí transport yẹn, wọ́n ní kí n tó lè darapọ̀ mọ́ àwọn pé mo kọ́kọ́ gbọ́dọ̀ lọ sí ẹnu ìkọ́ṣẹ́. Mo lọ sí ẹ gbọ́dọ̀ ẹnu tún kọ́. ìkọ́ṣẹ́, mo lọ sí ẹnu ìkọ́ṣẹ́ tí à ń pè ní seminar. Okay. Yes, mo lọ sí ẹnu ìkọ́ṣẹ́ seminar fún láti mọ láti mọ nípa ipa. iṣẹ́ So ẹnu ìkọ́ṣẹ́ yẹn tí mo lọ wọ́n ń pè ní fleet management. So fleet management yẹn ńsìn tí mo lọ ńsìn, wọ́n fún mi ní ìwé oyè tá bá fẹ́ pe certificate ní Yorùbá. Certificate, ìwé ẹ̀rí. Ìwé ẹ̀rí, wọ́n fún mi ní ìwé ẹ̀rí pé mo yege ní fleet management yẹn. So ìgbà tí a kúrò ní ibi bẹ̀, wọ́n dá mi padà sí ilé ìjọba, wọn ò dá mi padà sí Ibẹ̀ yẹn mọ́. governor office. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ mo wà ní governor office. Ìgbà tí màá lọ sí fleet management yẹn tí mo dé, wọ́n dá mi padà sí ilé ìjọba, that is governor house. Ìgbà tí mo dé governor house yẹn ńsìn, mo wá wà ní àwọn tí wọ́n fi pẹ̀lú agbátẹrù gómìnà láti máa ṣe pé okay, gómìnà fẹ́ lọ bí báyìí o, ṣé kó lọ àbí kó má lọ. Ẹ lọ ṣe àyẹ̀wò ibi tí tó fẹ́ ó lọ lọ àbí kó má lọ. So mo ṣe láti ìgbà yẹn di ọdún 6 àbí 7. So ìgbà tí mo ṣe tán, mo tẹ̀lé gómìnà k'Ọ́lọ́run bá mi fi ọ̀run kẹ́ Lámídì Adéṣínà. Mo tẹ̀lé gómìnà Adéwọ̀lú Ládọjà. Mo tẹ̀lé gómìnà Abíọ́lá Ajímọ̀bí. Mo tẹ̀lé kí tó kan Ajímọ̀bí, mo tẹ̀lé gómìnà Adébáyọ̀ Aláò Àkàlà. Unfortunately for me, ọmọ gómìnà Adébáyọ̀ Aláò Àkàlà la jọ ka ẹ̀kọ́ psychology ní University of Ibadan nígbà yẹn. Kóhun tó fi mí sílẹ̀ kó tó lọ sí Ògbómọ̀ṣọ́ ní LAUTECH láti lọ ka bachelor in degree láti fi ju èmi lọ. So Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti pàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà yẹn. Àwọn èèyàn. Nígbà yẹn. So ìgbà tí mo ṣe àwọn nǹkan yẹn tán, but the only governor tí mò ń sìn lọ́wọ́ kí n tó wá sílùú yìí, Senator Abíọ́lá Ajímọ̀bí. Bámi, ní gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe kalẹ̀ yìí, bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yìí, torí ètò yìí a máa ń ṣe láti jẹ́ káwọn èèyàn mọ̀ nípa wa, láti jẹ́ káwọn èèyàn mọ ibi tí a ti ń bọ̀. Ẹ mọ̀ pé nígbà kan ó ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ débi pé ta ni ó kọ́kọ́ jẹ ọba Yorùbá? Ta ló kọ́kọ́ jẹ? Nítorí pé kò sí àwọn documentary báyìí nígbà yẹn, ṣó ti yé? Torí àwọn kiní yìí ó wá máa dàbí pé tí àwọn èèyàn míì bá tún dé, tán bá ń rí kiní, wọ́n mọ̀ pé okay, lágbájá báyìí ó ṣe báyìí, ó máa ń dàbí àkásílẹ̀ fún àwọn ẹlòmíì láti mọ̀ nípa wa, ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Torí àwọn eléyìnbó wọ́n máa fi ń ṣeré, wọ́n máa ń like láti máa keep documentary nípa nǹkan. Òun ni irú ẹ̀ làwa náà ṣe kíni? Là ń ṣe pé okay, tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á pé ó dẹ̀ sọ nígbà yẹn pé báyìí lóògùn, báyìí ẹ ti get. Kò ní bá kán ṣe máa bá yín pé lágbájá ìkíní kan, kò rí bẹ́ẹ̀. So nítorí àwọn ọmọ tó wá ṣe kíni? Tó ń bọ̀, òun la fi máa ń ṣe nǹkan báyìí. Ẹ ká wá béèrè báyìí sir, ní gbogbo ìgbà iṣẹ́ tẹ́ ti ṣe pẹ̀lú àwọn gómìnà, àwọn èèyàn tẹ́ ẹ ti pàdé, kí ló wá mú ọ̀rọ̀ pé okay, tó fi jẹ́ pé Libya lẹ tún wá padà tẹ̀dó sí? Ṣé ẹ willingly wá sí Libya ni? Àbí nǹkan kan ló ṣẹlẹ̀? Torí tẹ́ bá béèrè lọ́wọ́ ẹlòmíì, á ní irọ́,
ọ scam mi ni, ọ wash brain mi ni mo fi wá sí Libya, ọ parọ́ fún mi ni. Ẹlòmíì ní UK lọ ní mò ń lọ tí mo fi para mi ní Libya, mo dẹ̀ gbá kámú. Báwo ni ìrìn àjò Libya ṣe jẹ́ lọ́dọ̀ tiyín sà? Ẹ ṣé olóòtú. Ọlọ́run ní ọpọlọ yín. Àmín, àmín, Ọlọ́run á dẹ̀ tún máa fún yín ṣe. àmín, àmín, Ilé-iṣẹ́ Mighty TV á máa tẹ̀síwájú. àmín, Ọlọ́run àmín, á túbọ̀ máa fún yín ṣe. àmín Ẹ Elédùà. dẹ̀ ní wálẹ̀. Àmín, Ọlọ́run á túbọ̀ gbà fún yín jù báyìí. àmín, àmín, Ṣé àmín. rí ìrìn àjò mi wá sí ìlú yìí? Nǹkan tí màá sọ nípa ẹ̀ kò ní pọ̀ nítorí pé ṣé ẹ mọ̀ pé àwọn àgbàlagbà sọ pé tí ẹ̀dá ò bá tíì débi tó ń lọ kò ní dúró Bẹ́ẹ̀ni. tó ṣe bí òwe níwájú àwọn àgbàlagbà. Ẹ rí mi pa, ìdá o ṣàgbàlagbà, àwọn ẹ rí mi pa. Òun ṣàwà nìkan là ń gbọ́ ètò yìí. Bẹ́ẹ̀ni, Ó wà lórí afẹ́fẹ́, àwọn bẹ́ẹ̀ni. èèyàn tó sì ń gbọ́ sì pọ̀. Bẹ́ẹ̀ni. Ìdí ni pé kó tó di pé mo wá sí ìlú yìí, mi ì ní parọ́. Bí mo ṣe jẹ́ òṣìṣẹ́ ìjọba tó tí mo súnmọ́ gómìnà, mi ì search. Ìdí ni pé k'Ọ́lọ́run má mú wa. Èmi ò mọ bẹ́lòmíì ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ o, Bẹ́ẹ̀ni. but èmi as a person because àwa dàbí ẹ̀mí gómìnà nígbà tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Mi ò ní mind àbí ìrònú pé mo fẹ́ ronú nǹkan míì. Nǹkan tó máa wà níwájú mi tí mo fẹ́ máa search lórí fóònù àbí system mi ni pé ibi tí gómìnà ń lọ Fẹ́ lọ láti báwo dáàbò ni ẹ̀mí ẹ̀ ṣe fẹ́ dè. Ẹ understand? So ńgbà tí mo gbọ́rọ̀ ìrìn àjò yìí. Ẹ bá wa gbé máìkì yẹn sí kẹ́ máa gbọ́ létí kó lè máa jáde pẹ̀lú So ohùn èèyàn. ìgbà tí mo gbọ́ ìrìn àjò yìí, ó ní pé kò ń ṣe pé èèyàn kan ló sọ fún mi. Mo wò ó fúnra mi pé mo ti wà pẹ̀lú ilé-iṣẹ́ ìjọba pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó wà lórí ẹ̀rọ ayélujára mi, Facebook mi, but kò ń ṣe gbogbo èèyàn ló mọ̀. Mo ṣe orderly, ẹni tí a lè pè ní amúgbálẹ́gbẹ̀ẹ́ èèyàn fún ìyàwó olórí orílẹ̀-èdè yìí, Sẹ́nítọ̀ Rẹ̀mí Tinubu, fún odidi ọdún 2. Ó wà lórí ẹ̀rọ ayélujára Facebook yín. Ó wà níbi bẹ̀. Tí mo dẹ̀ mọ iye ìgbà tí mo fi gbé àwọn ọmọ wọn rìnrìn àjò. Tí màá lọ já wọn sí òpópó òfurufú tá à ń pè ní airport. Ṣùgbọ́n mo wá rò ó lọ́jọ́ kan pé mo ti bá wọn sọ láìmọye ìgbà pé ẹ ṣàánú èmi náà. Mo fẹ́ kúrò lórílẹ̀-èdè tí wọn ò lè ṣe. Mo kàn jí lọ́sàn-án Wípé kan. kò ń ṣe wípé ìyẹn túmọ̀ sí pé kò ń ṣe pé ò ń bá olówó tàbí ẹni ọlọ́lá ṣiṣẹ́ ìyẹn ò ní pé kó o lówó, ìyẹn ò sì ní pé kó o là. Hello sir. Eléyìí ò ń ṣe pé bóyá o mọ olówó àbí o mọ tálákà rí. A débi tí owó wà, tí a rí owó. But owó rèé, ẹ̀mí rèé ni. Ẹ understand? Orí ẹ̀rọ ayélujára mi Facebook, kò ń ṣe gbogbo èèyàn ló mọ̀ torí kò ń ṣe orúkọ mi, direct name mi ló wà níbi bẹ̀. Ẹ understand nísìnyí? Ẹ máa rí èmi àti Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu níbi bẹ̀. Tí mo ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún iye ọdún tí mo fi. Tí ò ń ṣe pé bóyá. Ṣé tá a bá pè pé bàbá wa baálẹ̀, oyè kan wà ń sìn, iṣẹ́ kan wà ń tà ń sìn, iṣẹ́ jẹ́ pé ẹ máa bá wa ṣọ́ ẹni tó jẹ́ ọ̀gá pátápátá nínú àwọn òṣìṣẹ́ ilẹ̀ Libya, ẹ bá wa ṣe nìyẹn, àyà yóò ní já. Ẹ má bínú sà. Tí ẹ bá mọ nǹkan tí olóyìnbó ń pè ní psychology. Psychology is for you to read someone's mind ahead of the person. Láti ro èrò lẹ̀ pé èrò ẹni tó wà nínú ọkàn ẹni tó wà níwájú ẹ rẹ̀. ti ṣíwájú ẹ̀ gan
ro nǹkan tó fẹ́ rò Yorùbá máa ń lọ́kàn. sọ̀rọ̀, máa ń lo ọ̀rọ̀ kan pé ẹni tó ń fẹ́ pẹ̀dẹ́ fún Aṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀dẹ́ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Ṣé understand Ẹ ti nísìn? ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ Bí kí n pẹ̀dẹ́. máa wò yín lọ́kàn sí Tẹnu mọ́ pé kí n dẹ̀ máa ronú tẹ́ ẹ fẹ́ sọ nǹkan tẹ́ fẹ́ lọ́kàn sọ, fún ẹ mi. ti That is what mọ̀. we understand as psychology. Apart from pé mo read the psychology in school, I went for fleet management. Láti mọ̀ ọ́ Tí n bá read the dáadáa. psychology yín, báwo mo ṣe fẹ́ manage yín, tẹ́ ẹ̀ fi ní rò pé okay ńsìn bóyá mo lo oògùn fún yín àbí mo ṣe nǹkan kan fún yín láti lè mọ nǹkan tó wà lọ́kàn yín ni. That is what is fleet management. Ṣé understand nísìn? A ti lọ kọ́, a ti mọ̀, Bẹ́ẹ̀ni. a ti fi ṣiṣẹ́. Kò lè le fún yín nù. Kò lè nira. Kò lè nira torí nǹkan tá Ṣé a bá understand? ti kọ́, Even a ti ìgbà mọ̀. ìgbà tá a tún ṣe é, a tún ṣe é débi pé a lè handle any electronic gadget, is either motor, ìbọn or anything. A lè handle ẹ̀. Ẹ̀kọ́ débẹ̀. A kọ́ débẹ̀ ní ìmọ̀ tí ó yẹ kí èèyàn mọ̀. Lẹ́yìn pé èèyàn lọ kọ́ ní ilé ẹ̀kọ́, a tún ṣe practical. Ẹ ṣe àwọn ní theory and practical. Theory and practical. Ẹ ṣe méjèèjì náà lẹ ṣe. Ṣé understand nísìn? So kò lè nira fún mi. Torí as a person. iṣẹ́ tí mo ṣe, Torí iṣẹ́ tí wọ́n ti kọ́ ni. tí mo kà, tí mo kọ́, tí mo mọ̀, òun ni. Ó yá ẹnì ṣó ń lẹ̀ bàbá mi. Ẹ yá padà sórí ọ̀rọ̀ ti bí yẹn. Okay. Ó ń dùn, ó ń dùn, bẹ́ẹ̀ ń gbé mi lọ yẹn ló ń dùn mọ́ mi. Ẹ wá ń gbé, ó ń dùn mọ́ mi. Ó yá sà. So nísìnyìí, tẹ́ bá ní kí n ṣọ́ èèyàn kan tàbí èèyàn méjì ní ìlú yìí, ṣé ẹ mọ̀ pé tẹ́ bá gbọ́ nínú ìtàn tó wà nílùú yìí, níkan nínú àwọn olórí ilẹ̀ wa ní Nàìjíríà, olórí orílẹ̀-èdè wa ní Nàìjíríà, ẹ jẹ́ n pè é báyẹn, Ọmọọba Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́. ọmọ Ẹ̀gbá, ọmọ Lísàbí, ọmọ Bẹ́ẹ̀ni. Agbogbo Àǹkàlà. Bẹ́ẹ̀ni. Torí iyì lọba ń forí bíbẹ́ ṣe. Ọmọ olówó òdùrú, bẹ́ẹ̀ ni ọmọ ajífẹ̀gbé ṣeré. Bàbá kábíyèsí sà. A gbọ́dọ̀ rí wọn. Bẹ́ẹ̀ni. Bàbá tó bí lọ́mọ kábíyèsí. Ó ní pé ìrìn àjò tá a rìn wá, ẹ jẹ́ n pè báyẹn, tá a rìn wá, ìgbà tán rìn wọ́n ní tí èèyàn kan bá rin ìrìn àjò ilẹ̀ tí ò sí omi yẹn dé inú ìlú yìí, tó bá padà dé orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ ṣiṣẹ́ ológun, ẹ fún un ní aṣọ ogun láì lọ kọ́ṣẹ́. Torí ibi tó ń rìn gan-an. Ibi tó ń rìn ó ju kéèyàn lọ kọ́ṣẹ́ ogun lọ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ṣé ẹ understand nísìn? So tó fi lè mú kí àwọn bàbá yẹn sọrú nǹkan yẹn, tá a wá kúrò ńbẹ̀, tá bá máa ṣe ní ení èjì àbí ẹ̀ta nídìí iṣẹ́ ogun ní orílẹ̀-èdè àgbáyé káàkiri, orílẹ̀-èdè Cairo tó jẹ́ Egypt, wọ́n fi wọ́n sí ẹlẹ́ẹ̀kejì tí ó lágbára jù ní àwọn tó ń ja ogun nílẹ̀ adúláwọ̀. Ibẹ̀ ni mo sọ fún yín pé mo ti kọ́ ẹ̀kọ́ psychology fún 2 years. Fún ọdún méjì. So for me, I went to that place and learned that in Egypt. Psychology, okay. Definitely, I've went through a lot of seminars, and I know what it takes to be a psychologist. After coming out from the college with my certificate, kí n tó wá máa bá èyó governor ṣiṣẹ́ as a protocol. I'm not just ordinary person. I'm a protocol to the governor. Aṣojú gómìnà, a protocol to the governor. That is, ẹ̀mí gómìnà ló ń pè wá. Àwọn tó máa ń wọ aṣọ dúdú, àwọn ò ní main uniform. Pé iṣẹ́ yín ìdákọ́ńkọ́ ni. Ìdákọ́ńkọ́ ni. It's like spy. Làwa. Ẹ̀mí gómìnà ló ń lọ wájú yìí. Òun làwa. So for me to have went through those stuff. Iṣẹ́ kankan náà ò yìí tó bá dójú ẹ̀ lẹ́sìn mọ̀ pé kò sí nǹkan kan ẹ̀ ṣe fún So mi ni. àwọn nǹkan yẹn tá ti experience, tá ti overcome,
Òun ló fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́. Kí n wá padà sí ìbéèrè tẹ́ ẹ béèrè tó gbé mi dé ibí yìí ni pé àwọn nǹkan tí mo wò yẹn òhun ni pé tí ẹ̀dá ò bá tíì débi tó ń lọ kò kò ní ní dúró. dúró. Yes, of course. Bẹ́ẹ̀ni. Ó kàn wù mí kí n tẹ̀síwájú nínú ìrìnàjò mi. Nítòótọ́ mi ò mọ̀ nǹkan kan nípa ilẹ̀ Libya. The only thing tí mo mọ̀ ni Tripoli. Ẹ ṣáà kàn Tripoli fúnra ẹ kàn gbéra lọ́jọ́ kan Ayéyàndà. ìlọ yá oníbodè apòmù. Ẹ jẹ́ kémi gan mọ̀ bóyá pé ó tó ké Ẹ mu má ni. bínú kó tó di pé mo gbéra ìgbà tí mo wà ní ilé ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, that is Governor's office ní Secretariat Okay. Ọ̀yọ́ State. Mò ń bá báwo máa ṣe pé akọgun níṣẹ́ ogun retired colonel Olúmídé Ìṣọ̀lá ni mo ń ṣe ọ́dílé ẹ̀. Ẹ̀yin náà ẹ ti bá àwọn èèyàn ńláńlá ṣiṣẹ́ ẹ ti ṣiṣẹ́ pẹ̀lú but ẹ ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé èmi náà fẹ́ ṣe báyìí àmọ́ wọn ò dáhùn. Nítorí ló jẹ́ kí n sọ wípé kéèyàn bólówó wà nínú Irọ́ rẹ̀ pé o. kéèyàn náwó lọ́wọ́. Tó bá bólówó ṣe ò ní kó lówó lọ́wọ́. Tí yóò bá tètè falẹ̀ mọ́ ọ̀rọ̀ ara ẹ̀ Olúwa kàn wá di pé mo ti bá lágbájá ṣe kinní kan gbà kan kinní kan. So ẹni tí mò ń bá ṣiṣẹ́ ńgbà yẹn is retired colonel Olúmídé Ìṣọ̀lá. Ni mo ṣe ọ́dílé ẹ̀ nígbà yẹn. Èmi nìkan ni mo wà pẹ̀lú ẹ̀. He's a retired colonel. So ìfàǹfà wáyé láàrin èmi àti ọ̀gá ológun yẹn. Ná fi gbé mi kúrò ní Ìbàdàn. Wọ́n transfer mi lọ sí Ògbómọ̀ṣọ́. Torí mo fẹ́ sọ̀rọ̀ bí ìrìnàjò mi ṣe dé ìlú yìí Ó wá yé ni mi o. pé nǹkan tí mo béèrè náà nìyẹn but ẹ ń tò ó lẹ́sẹẹsẹ. Lẹ́sẹẹsẹ. So ìgbà tán transfer mi lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ ni mo kàn jókòó ní ọ̀sán kan òru kan pé mo fẹ́ tẹ̀síwájú nírìnàjò. So ó ní ọ̀rẹ́ mi kan tá a jọ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà. Òun jẹ́ báwo ni mo ṣe fẹ́ pè é ní èdè Yorùbá ni pé Ẹ pe iṣẹ́ ẹ̀ gangan ẹ pè é. it's like technician. Àwa Kí ló máa ń pe technique? Akọ̀ròyìn. Okay. Akọ̀ròyìn wa fún gbogbo pé à ń tẹ̀lé gómìnà. Òun ló À ń máa ṣe nǹkan kọ. kan. Òun ló ń report gbogbo That's like a reporter fún yín. Okay. Akọ̀ròyìn wa. Akọ̀ròyìn. Okay. So òun máa ń lọ sí orí ayélujára káàkiri. Ayélujára online. Okay. Ẹnu wá sọ pé àpé òun dẹ̀ rí ìlú kan pé Tripoli nítorí pé tí mi ò bá ní pé ó dẹ̀ fún mi ní map lásán ló fún mi. So unfortunately for me ìgbà tí mo ṣe findings mi mo rí pé mo ní bí cousin kan níbí báyìí. Níbí. So mo wá pe ẹni èmi àti ẹni yẹn fi sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n béèrè question kan. Ṣé ẹ gba processing being a blogger kọjá? Àbẹ́yìn lẹ sọ kí n tó jẹ́ pé bóyá ìbéèrè tí máa béèrè ló yẹ kí n béèrè o. Tó bá jẹ́ pé nǹkan tí máa béèrè ìdáhùn tẹ́ bá fún mi máa fi mọ̀ bóyá ibi tí a ti máa dé ni. Ṣé fúnra yín lẹ sanwó ara yín wá síbí? Àbẹ́nìkan ló dúró nídúró wípé èmi ni blogger ẹ̀, o fẹ́ sanwó fún mi, o fẹ́ dáwó padà fún mi? Ṣé ó ṣẹlẹ̀? Mo sanwó ara mi kí n tó kúrò ní Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tí mo dé ibí báyìí wọ́n ní àwọn ò rí yẹn gẹ́gẹ́ bí owó. Ó dáa màá fẹ́ béèrè nígbà yẹn, ó máa nẹ́tọ̀ọ́ láti béèrè torí a máa ń gbìyànjú láti béèrè àwọn tó bá gbé wá sórí ètò yìí. Ẹnìkan máa ní ẹ̀wọ̀n blogger kan ò dáa, kinní kan ò dáa. Àmọ́ nínú àwọn blogger tí ò dáa náà á rí tó jẹ́ kíni èyí tá a máa gbóríyìn fún yín pé ẹ ṣe dáadáa. Ṣó ti yé? La ṣe máa ń béèrè
ìrìn àjò lórí pé ṣé bọ́gà ló gbé ẹ wọlé ni àbí ìwọ ló gbéra ẹ wọlé. Èyí tẹ́ wá sọ nísìnyí wípé bọ́gà yín ńsìnyí, bọ́gà gbé òun ló ẹ ti sanwó yín Nàìjíríà tẹ́lẹ̀ àbí? Nígbà tẹ́ ẹ sanwó Nàìjíríà tẹ́lẹ̀, báwo ló ṣe wá ṣẹlẹ̀ tí wọ́n fi wá sọ wípé owó tẹ́ ẹ san Nàìjíríà yẹn o kò débí lọ́nà wo? Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí ló dé? Ṣẹ rí k'Ọ́lọ́run má dá wa padà sẹ́yìn. Àmín Ọlọ́run ọba. Ẹ mọ̀ pé èèyàn lèèyàn máa jẹ́. Ẹni tí mo ṣe atọ́nà ẹ̀ wá síbí báyìí, ẹ̀gbọ́n mi ẹ má bínú torí mo rí pé ẹ̀rọ ayélujára la wà. Kó má dàbí ìbínú sí yín, òun ni pé ó ṣàìdá fún mi láàrin, but mi ì fi ṣèbínú, ó ti yé, but mi ì ní fẹ́ sọ̀rọ̀ lọ bẹ̀ yẹn jù, màá tún wá sọ̀rọ̀ lọ bẹ̀, mò ń bọ̀. Ìdí ni pé ṣẹ rí n tó ṣe okùnfà nǹkan tó ń jẹ́ kí àwọn èèyàn pè mí ní baálẹ̀ lá mú mi sọ̀rọ̀ lọ bẹ̀. Ìrírí táwa rí nígbà táwa wọlé ló fà á tí mo fi ní sọ́kàn pé mi ì ní fẹ́ kán ṣe àìda fọ́mọ ilẹ̀ adúláwọ̀ níbi tí n bá wà. Nítorí nǹkan tẹ́yin náà ti kojú. Nǹkan táwa ti fojú rí nígbà táwa dé. Ó yé mi. Ó ti yé mi. Ẹ jẹ́ á parí báyìí. Tó baálẹ̀, a wà pẹ̀lú ọ̀gá wa, bàbá wa, èèyàn wa, olólùfẹ́ wa tí wọ́n ń jẹ́ Michael. Agent Michael àwọn idà lọ́ máa ń mú dání. Wọ́n dẹ̀ lè bá ẹ ṣe ní Gabriel níbìkan tí ìwà ẹ bá gba toní Gabriel, wọ́n lè fún ẹ lóní Gabriel, but tí ìwà ẹ bá gba toní Michael, wọ́n á yọ orúkọ Michael yẹn, wọ́n á yọ ọ́ jáde fún ẹ. Lọ́wọ́ yìí, àwọn la wà pẹ̀lú níbi tá a ti jọ ṣe kíni, tá a jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń wò wá nílé lóko, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé a wà pẹ̀lú àlejò ńlá lénìí. Bámi, ẹ jẹ́ kí a sáré ṣe nǹkan báyìí. Kẹ́ ẹ tó wá sílùú yìí, kókó ètò yìí gan tó dúró lé lórí gangan, ẹsẹ̀ méjì ni. Ẹsẹ̀ kínní ni wípé ìrírí tá a ti rí nínú ìlú yìí tó jẹ́ pé àwọn èèyàn tó bá ń wò wá ńta, wọ́n lè fi lára ìrírí wa kí wọ́n fi kẹ́kọ̀ọ́. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé a máa ń pè nǹkan ní ìgbà ìmọ̀. Tó jẹ́ pé a máa ti ṣe àwọn nǹkan kan nígbà kan, nígbà tí tá a bá wá débẹ̀, a máa mọ̀ pé nǹkan tí mo dẹ̀ ṣe yìí fún lágbájá tàbí nǹkan tí mo dẹ̀ hùwà tí mo hù ńgbà kan báyìí, ìwà yóò dẹ̀ ó kù díẹ̀ káàtó. Èmi náà mọ̀ wípé ó kù díẹ̀ káàtó. Àwọn nǹkan tó jẹ́ pé a ti ṣe sẹ́yìn, tó jẹ́ pé a mọ̀ wípé kíní yìí ìgbà ìmọ̀ ni. So nǹkan méjì tó jẹ́sẹ̀ méjì gbòógì tétò yìí wà fún nìyẹn, láti jẹ́ káwọn èèyàn ṣe kíni, kán fi kọ́ ẹ̀kọ́. Àmọ́ nípa ti báyìí láti mọ̀ wá dáadáa yẹn, a yàbàrá láti mọ̀ wá, láti mọ background wa, òun nìyẹn. Ká wá ṣe báyìí. Nígbà tẹ́ wà ní Nàìjíríà sà, nígbà ìmọ̀ tá ṣe pé nígbà tá ṣì kéré, tẹ́ náà ṣì ń live bí set àwa báyìí, àbórí ẹ yí ni. Àgbàlẹ́yìn. Ìwóyì. Bámbí, má máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. Ìháì. Kí ni àwọn ìwà kan tẹ́ mọ̀ pé ẹ ti hù tó jẹ́ pé nísìnyí ó máa ń dàbí kíní fún yín pé tó jẹ́ pé mo dẹ̀ ti mọ̀ ni mi ò gbọdọ̀, màámi dẹ̀ gbọdọ̀ ṣe kíní, ìbá ti má ṣe é. Àwọn bíi ẹ lè fún wa ní ìkan tàbí bíi méjì nígbà tẹ́ wà ńlé kẹ́ ẹ tó wá rí, ká ṣẹ̀ wá bọ́ sí àwọn ìrírí tẹ́ ẹ ti rí, tó mọ̀ pé ẹ ti máa rí ìrírí gan, torí wọ́n máa ń gbé àwọn nǹkan kan wá sọ́dọ̀ yín. Ká tó wá bọ́ sí ti abala ti Libya ńbí sà. Bẹ́ẹ̀ni, ẹ ṣé púpọ̀ olóòtú. Ọlọ́run ò ní dọpọlọ yín rú. Àmín Ọlọ́run. Iléeṣẹ́ yìí á máa tẹ̀síwájú. Àmín Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ wa, iléeṣẹ́ Mighty TV nìyí, ẹ bá wa like, ẹ bá wa follow ẹ̀. Ẹ jẹ́ ká túbọ̀ gbé lárugẹ. Ṣẹ rí àwọn ìbéèrè tẹ́ ẹ béèrè. Nǹkan tí màá sọ ní àmọ̀ràn òun ni pé ṣẹ rí ìgbà tí àwa ń dàgbà,
àwọn nǹkan tí ò yẹ ká ṣe Hmm. um tí mo dẹ̀ rí pé ó ń affect generation yìí ni pé nígbà yẹn ó tiẹ̀ help àwa díẹ̀ Hmm. làwa fi wà báyìí because mo máa ń sọ kíní kan pé tó bá jẹ́ pé a mọ̀ bí generation yìí ṣe fẹ́ rí leléyìí a à ní wà báyìí. Hmm. It's either kí èmi gangan as a person o kọ́ta mi ti kú. Ìdí ni pé ojú tàwa ń ràn Hmm. ju bí Ojú nǹkan ṣe ń rí lọ báyìí. ojú yẹn ti ń ó ti ràn tipẹ́. Ojú tàwa ràn tipẹ́. Hmm. Àwọn ọmọ ń ṣe yahoo ńsìn, wọ́n ń wọṣẹ, wọ́n ń ṣe nǹkan kan ńsìn. Àwa tí ń ṣe yahoo láyé ìgbà tá a máa ń lọ ra 30 minutes ní kọ̀m̀pútà, Hmm. tá a ti máa ń tẹ yahoo lórí laptop, lórí desktop, Desktop. lórí interprinter la fi máa ṣe, lórí telecom, lórí send message látòrí intercom. Àmójúwo ò fẹ̀ sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Hmm. Àmọ̀ràn tí màá gba àwọn ọmọ wa ńsìn ni pé ẹ jọ̀ọ́ ilé ayé yìí ó dùn gan. Hmm. Ìrírí táwa dẹ̀ rí ńgbà yẹn ni pé owó tọ́mọdé wa rí á ti fi jàkà. Àkà lọmọdé bí òwe àgbàlagbà, owó tọmọ kékeré bá kọ́ rí àkà ní fi ń jẹ. Á ti fi jàkà. Hmm. Ẹ̀yin náà fi tiyín jàkà. Á ti fi jẹ́. Ẹ̀yin fi jẹ dùndún àti mọ́ínmọ́ín. Came for Ìjẹ̀bú-Òrùn lọ, Hmm. mo ti fi jàkà because I could vividly remember ìyá mi tẹ́ bá l'opportunity àti worí ètò yìí ẹ má bínú. Àtìgbà tí mo ti wọlé ẹ̀kọ́ girama. Hmm. Mi ò gbọ́ yín dáadáa. Àtìgbà tí mo ti wọlé ẹ̀kọ́ girama Ẹ̀yin. ni mo ti tí mo ti ń dálé gbà. Ó sáńlé lẹ́yìn náà báyìí. A rówó yahoo nígbà yẹn. Okay. Láyé 2go. Owó ló jẹ́ kẹ́yìn sá kúrò nílé. Owó 2go. Wípé owó tẹ́ ẹ rí tó ràn. A rówó yahoo tí wọ́n ń pariwo ní ìsìn Hmm. lọ́dún náà lọ́hùn. Látayé 2go. Òun ló la ojú ẹ̀yin tẹ́ ẹ fi sá kúrò nílé. Látayé 2go. Ẹni tó bá mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dún náà lọ́hùn. Kí lẹ̀ ń sọ yìí? Látayé Truecaller. Hmm. Ó ti yé. So Ọlọ́run kẹ́ wa láwọn ìgbà yẹn láti lọ ń dálé gbà tí ò dẹ̀ yẹ ká tì kó lábẹ́ òbí. Tó jẹ́ kẹ́ ẹ ṣì wà lábẹ́ òbí. Lábẹ́ òbí. Hmm. Láwọn ọdún yẹn náà. Àmọ́ kí la fowó yẹn ṣe? A fi ṣe nǹkan tí ò ní Kò sí nǹkan kan, kò ní nǹkan kan ní pàtó. Èló náà dẹ̀ ń talẹ̀ ńgbà yẹn? Ilẹ̀ táwọn bàbá wa fòkò jù Hmm. nígbà yẹn. Àmọ́ ọkàn ò ní lọ síbẹ̀ torí pé owó yẹn ó wá gìrìgìrì. Afẹ́fẹ́ lowó. Hmm. Tó bá ti fẹ́ sí ẹ lásìkò yìí tọ́jú ẹ̀. Èyí tó bá ti fẹ́ padà mọ́ ó lọ nìyẹn. Lórí nǹkan tẹ́ sáré sọ ẹ jẹ́ ká sáré yọ nǹkan ní sẹ́ńtúrì táwa yìí pẹ̀lú sẹ́ńtúrì tẹ́yìn sọ yẹn kí ni ìyàtọ̀ tó wà ńbẹ̀ sí? Ẹni tó yàtọ̀ pọ̀ o. Hmm. Kí ní ń jẹ́ bẹ́ẹ̀? Kò sí nǹkan kan mọ́ ní ìsìn. Ẹ̀mí kálukú ni kálukú fi ń di ní ìsìn. Kò sí nǹkan kan mọ́. Kò sí nǹkan kan mọ́. Kò sí nǹkan kan mọ́. Everybody ṣáà ń gbìyànjú náà ni kí n ṣáà ṣe kí n ṣe. Olóòtú nígbà tí mo wà nílé ẹ̀kọ́ girama because ẹni tó bá mọ ilé ẹ̀kọ́ girama tí mo lọ ní Ìbàdàn Aberdina College onìkan the only government school tó wà ní University of Ibadan. The only secondary schools tó wà níbẹ̀ lọ́dún yẹn lọ is private schools. So a máa ń fi àwọn private school yẹn tákà ni. Tó bá ní opportunity àbí o ní abẹ́lé láti lè wọ secondary school yẹn bàbá ẹ̀ lówó lọ́wọ́ àbó mọ̀wé ni láti lè wọ Aberdina College. Ṣé understand nísìn? Nígbà yẹn síta wá ń sọ ń sìn yìí sìn ni pé èló náà ń talẹ̀ lóko wa. Ilẹ̀ ti wá di ilẹ̀ 2 million 1 plot 2.5 3 million ìyẹn ní lẹ́gbẹ̀ẹ́ gẹ́rẹ́jẹ́ nísàlẹ̀ ń bí ni o. Ẹ má bínú sà, ẹ má bínú sà, kó tó pẹ́ wa ká tó gbọ́n a padà lórí ọ̀fẹ́ àti kọ́ ṣọ́ọ̀bù, mo padà lórí ọ̀fẹ́ àti kọ́ àwọn ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan.
Hmm. láwọn àárín yẹn mo mọ iye tí mo rà Hmm. ilẹ̀ yẹn nígbà yẹn. Owó ìgbà yẹn gan tá a fi ń ralẹ̀ bí ó ti ń lọ bí ìpele At mẹ́ta least mẹ́rin at báyìí. least six shops tí wọ́n kọ́ tí mo ní tí mò ń sọ láti gbà yẹn sìn egbò tí mo fi rà ń gbà yẹn ò tó 400,000. Àmọ́ nísìnyí tẹ bá máa wá ṣe mọ iye tó máa jẹ́ sí ṣe mọ iye wọ́ọ̀tì ẹ̀ báyìí. So owó tọmọdé rí ń gbà yẹn Àkàrà a ti fi jàkà àkàrà. Hmm. a ti fi jàkà wọ́n kàn máa ń sọ pé Yorùbá ò lówe àbí kò láṣà ni a ní gbogbo ẹ̀ àwa la mójútó because Yorùbá tó sọ fún ẹ pé owó tọmọdé bá rí àkàrà ló fi ń jẹ nǹkan tó yẹ kó yẹ ni pé tó bá l'opportunity àti rí anything utilize ẹ̀ láti tètè lò ó utilize ẹ̀ ní ibi tó bá táìmù tọ́. ẹ̀ tí wàá ti regain ẹ̀ padà Hmm. gbọ̀gbọ̀ tí wọ́n ń pàwé yẹn fún wa wọn ò enlighten wa wọ́n yànnà náà ẹ̀ tó wọ́n láti lè jẹ́ ká mọ̀ pé òkè sí nǹkan tó wèé túmọ̀ sí ni Tọ́nà wa àbí wọ́n ní- yànnà náà ẹ̀ fún wa tàbí pé òkè nǹkan tó wèé túmọ̀ sí ni a ní ṣe mistake yẹn báyìí. tó ẹlẹ́yìn pé owó tọmọdé bá yọ kàrà ẹ̀mí náà fi jàkàrà jarí àwọn ti bá wọn tó kù náà fi jàkàrà. àwọn náà tó kù náà fi jàkàrà ó ní mistake tá à ń ṣe ń sìn. tó fún gbogbo ilé ìfẹ́ tẹ ń wò wá nílé tẹ ń wò wá lóko ẹ ti mọ̀ mí Àbáyọ̀mí mo kígbe mí bẹ́ẹ̀ náà ni òun la ṣe wà lórí ètò ní Mighty Play TV níbi tá a ti kó ẹ̀gbọ́n wa tá a kó wọn jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ baálẹ̀ of Tripoli ló ti ń fi ọ̀rọ̀ jomitoro pẹ̀lú wa láti máa mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn báyìí ọ̀gá mi ẹ jẹ́ ká ṣe báyìí tí n bá sọ fún yín pé ẹ má yẹ kí n ti lọ síbi experience mo pé experience pọ̀ lóríṣiríṣi ní Libya yìí mo pé experience ó pọ̀ tẹ́ ẹ máa múlẹ̀ dáadáa ẹ kí wọ́n bá sọ ok ká wá sọ fún yín pé baálẹ̀ o mi ì fẹ́ kẹ́ wá Libya yìí mọ́ àmọ́ mo ní 10 million tí máa fún yín ẹ dẹ̀ ní wá Libya mọ́ ṣé ẹ máa gbà bẹ́ẹ̀ ní gbà ṣé ẹ máa kúrò Libya bẹ́ẹ̀ ní tẹ́ ẹ bá wo àwọn income mi yín ní every day or every month ṣé 10 million yẹn máa wúlò fún yín láti lọlé padà tẹ́ ẹ̀ ní wá Libya yìí mọ́ àbí ẹ máa wo pé Libya yìí mi ò kúrò ńbẹ̀ ìwo lẹ máa gbàánu méjèèjì. ẹ ṣé olóòtú ọpọlọ yín ò ní dàrú kò dẹ̀ Àmín. níjọba ṣe rí basically náà màá kọ́kọ́ fẹ́ ká sọ̀rọ̀ lórí pé nǹkan tẹ́ ẹ béèrè ẹ fẹ́ kí àwọn èèyàn kó ẹ̀kọ́ lórí ẹ̀. mo kàn sáré yà síbẹ̀ ká tó wọnú experience ni o mo fẹ́ wo mo fẹ́ kí ìhà tí ó máa kọ sọ́dọ̀ tó tèmi. jẹ́ ìlà tó jẹ́ ti Libya bóyá Libya ṣì wà òkè ni ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn. mo understand yìí tó yẹ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kémi emphasize ẹ̀ Okay. báyìí o ni pé ṣé ẹ mọ̀ pé iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni. èmi as a person sìn mo lè lọ bí iṣẹ́ sìn kí n rí 300 lọ́sẹ̀ ẹ̀yin lè lọ bí iṣẹ́ kí ẹ rí 1000 lọ́sẹ̀ ó yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so now ń sìn ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ kálukú then tá bá máa sọ̀rọ̀ lórí ìyẹn ó ní pé ẹ má bínú. ẹ̀yin gangan lèmi sọ o Èmi ẹ̀yin gangan as a person. gangan as a person wípé ok mo fún yín 10 million opportunity rẹ̀ 10 million rẹ̀ ẹ máa lọ lù yín padà mo fún yín kẹ́ máa lọ àbí ẹ dúró sí Libya ń bì olóòtú lóní ṣókí péré ni. ẹ má bínú kọ́lọ̀ ń ṣe dáadáa ju báyìí lọ fún gbogbo wa àmín. ó ní pé 10 million ràn nǹkan tí mo fẹ́ Definitely because Libya. because ẹ máa gbọ́ because mo ti rí jù bẹ́ẹ̀ lọ Okay. mo dúpẹ́ fún Ọlọ́run fún ọ̀nba nǹkan tó ṣe fún mi Alhamdulillah. alihamdulilah lẹ́wọ̀n bàbá tí mo wà níbí báyìí o mo dúpẹ́ fọlọ́run fún ọ̀nba nǹkan tó ṣe fún mi Ah, kó tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ dúpẹ́ Alhamdulillah Rabbil alamin. ṣe understand nísìn so ẹ lè fún mi ní 10 million ní ìsinyìí kí n sọ pé mo rí owó because mo ti rí more than that. Yes, of course. Ibi tí mo wá ń lọ tí mo fi gbàbẹ̀ yẹn wọlé ni wípé mo fẹ́ tẹnu bọ̀ Okay. níbi experience yẹn ní Libya ń bì. Àwọn ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn kan máa ní Libya ò dáa ó ti sú àwọn ló yẹ kí n kọ́kọ́ béèrè yẹn lọ́wọ́ yín pé tẹ́ ẹ bá wá rí 10 million ṣé ẹ lọlé àbẹ́ ẹ dúró àmọ́ ìdáhùn tẹ́ fún mi ń sìn ó jẹ́ kó yé mi wípé ẹ tí lè fi Libya lẹ̀ torí nǹkan tẹ́ ṣe kí ni
tẹ́ ṣì ń gbà ẹ lọ́wọ́ ẹ̀. sà olóòtú ẹ má bínú ẹ jẹ́ kí n kọ́ ọ̀hún tí mo lọ sí nàìjíríà mo ṣẹ̀ṣẹ̀ padà dé ni. Mo mọ̀. Mo mọ̀. sókè lè mọ̀ pé tẹ́ bá fún mi ní 10 million yẹn tí n bá lọ màá tún padà wá. Definitely. so àwọn tí ò da ẹ máa gbọ́ sà àwọn tí ò da fún yẹn kán yẹra wọn wò. ìdí ni pé àwọn àgbàlagbà tó ṣe bí òwe o wọ́n ní tó bá délùú arọ kó ṣe bí arọ nǹkan tí ìlú yìí ò fẹ́ ni ẹ má bàa fẹ́. máa ṣe kò sẹ́ni tó pé tán. bẹ́ẹ̀ni a lè rìn kórí má mì. nǹkan tó ń fẹ́ ni ẹ má bá wọn fẹ́ nǹkan tó fẹ́ kẹ́ ẹ ṣe nìyí ó ní kẹ́ ẹ ṣe ṣe understand nísìnyí tó bá ti rìn ìwé tó yẹ kó o rìn kò sí nǹkan tó máa disturb ẹ. bẹ́ẹ̀ni ó ti yé mi. ok ìjọ wo ni ẹ ká ṣe báyìí nítorí mi fẹ́ ká lọ sínú details jù ìjọ wo ni inú yín dùn jù nínú Libya yìí ìjọ tí ẹ mọ̀ pé mi ìbá dẹ̀ ti wá Libya àti pé ìjọ wo tẹ́ ẹ rò lọ́kàn yín pé ìjọ tí inú yín dùn jù ní Libya pé wá Libya nǹkan tó múnú yín dùn jù ní Libya ń bí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ìjọ wo ló dàbí kò sí tó máa ní apá kan tí ò ní ní ẹ̀kan ìjọ wo ló kù díẹ̀ ká sọ pé mo blame ra mi pé mo wá Libya yìí. ìjọ tí inú mi dùn jù bẹ́ẹ̀ni jù ẹ tẹ́ ṣe ń pẹ́ jù yẹn mo tún. pé mo wá sí ìlú yìí ni ìjọ tí mo pàdé ẹni bí ọkàn mi. ó pọ̀ ẹ má wọrí a ṣe lọ ó sì ní ó ní segment kan fún àwọn olólùfẹ́ ó ní segment kan fún àwọn olólùfẹ́. ìyàwó mi. nítorí ibílẹ̀ ti pàdé àbí. ọmọ ewu ní wìrín. ẹ má jẹ́ kí n. ẹ má ké oríkì yẹn ti fẹ́ máa lọ ẹ má yẹ tí ì ké. so now that is one mo ti dáhùn yẹn kọ ẹlẹ́ẹ̀kejì ẹnìjọ́ wo nínú mi pàdé ti ni pé kọ́lọ́ máa yẹ ká ṣìṣe. àmín Ọlọ́run. lára pé wọ́n ń pè mí ní baálẹ̀ tí Yorùbá dẹ̀ ń jẹ́ ọkọ ìlú ó ní pé ká ran ara wa lọ́wọ́ ọlá inú ìrànlọ́wọ́ tí mò ń ṣe fáwọn náà fi pé ẹjẹ́ á fún ẹni yìí ní oyè baálẹ̀ kò ń ṣe pé wọ́n fún un lórúkọ o táìtù ni oyè ni kò ń ṣe táìtù o òun náà ń ṣe oyè o ẹ jẹ́ ká emphasize lórí ẹ̀ ẹ jẹ́ ká explain fúnra wa ṣé mọ̀ pé tí ò bá nípa téèyàn ń kó orúkọ ipa táìtù nǹkan tẹ́ ń sọ yẹn ò ní jáde o ọlá ipa àwọn nǹkan ìgbìyànjú tí n ti ṣe fáwọn èèyàn ló mú wá. bẹ́ẹ̀ni ó ti yé. kò ṣe pé wọ́n kàn sọ pé ẹ máa pè ń baálẹ̀ irọ́ o nǹkan tẹ́ sọ ti yé mi. ipa ìgbìyànjú tẹ́ bá máa sọ́ọ̀sìn bílù ṣe wà yìí bóyá Mùsùlùmí ni Zinta ni Zilinti ni Benghazi ni Sábà ni Brak ni anyone kò síbi tọ́wọ́jà mi ò dé mi bẹ̀. àdúpẹ́ fọlọ́. ẹ understand ní ti dáadáa bọ̀ kò sẹ́ni tí ò láì dá o. bẹ́ẹ̀ni kò sí tá a ṣe fẹ́ rìn torí òní. ẹ jẹ́ ká yànnà náà o èmi náà láwọn ibi tí mo ti ṣe mistake o táwọn èèyàn máa bí mi fún o ṣe understand nísìn but ibi tí inú mi ti bàjẹ́ níjọ́ tó mú mi tí mo lọ sí prison. oore ni mo ṣe. tíjọ́ tí wọ́n mú yín tẹ́ lọ prison. mi ì fẹ́ lọ jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ má yẹ ká nítorí àkókò wa ká má deep down jù ẹ yẹ ká wá ó ní segment kan tá a máa ń ṣe lórí ètò yìí. segment yẹn ni wípé ẹ yọ fóònù yín. tẹ́ ẹ ṣe sọ lẹ́ẹ̀kan wípé ìjọ́ tínú yín dùn jù ìjọ́ tẹ́ ẹ pàdé olólùfẹ́ yín. segment yẹn ni pé a máa ń fi appreciate àwọn partners tí a bá gbé wá sí orí ètò. ẹ mú fóònù yín ẹ wàá bá wa pe olórí. ẹ̀yin lẹ máa pe olórí mi tó bá yẹ pé fẹ́ kí n ṣe yẹn. kò yẹ no nǹkan tá a kò fẹ́ ṣe kò ń ṣe nǹkan tó ṣe kí ni ṣe kò ń ṣe prank kò ń ṣe anything. mo understand. just for appreciation pé okay o ẹ pè tabatẹ́ pé ẹ kò bá wa ṣe ìfẹ́ mi o I love you o I love you yẹn la fẹ́ gbọ́
a fẹ́ Okay. mọ respond tó máa wá fún yín tẹ́ bá ti wá fún yín ní respond yẹn tán àwa ní ṣe kí ni a wà á kí wọn bó jẹ́ ká ṣe kí ni bó jẹ́ ká kí wọn dáadáa Okay. segment yẹn a máa ń filẹ̀ fáwọn olólùfẹ́ tó bá ti ní Okay. ìyàwó ńlé tàbí nọ́kọ ńlé Okay. Mm. Ìyẹn ò ń ṣe problem. tá a bá ti kó lábala àwọn yẹn ètò ti ṣe kí ni ó ti fìdí jálẹ̀ nù. Kò sí wàhálà. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ibà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe ǹgbà Ọlọ́run ẹ Mo máa wà wá lórí program, wọ́n ní kí n ẹ bá pè wa ẹ́. ẹ bá wa fi sí Wọ́n ní kí n pè ẹ́ kí n fi sí speaker. ẹ bá wa kí wọn ẹ sọ fún wọn pé my love I love you. Okay, my love, I love you. Ọkọ mi, I love you more. Ṣọ́ ń gbọ́ mi dáhùn bẹ́ẹ̀ ṣá ṣé ẹ̀ ń gbọ́ mi mà Gbọ́ yín o lójú ẹ káàsán mà ẹ kúrọ̀lẹ́ mà. ẹ̀ka sàn ẹ̀ Wọ́n ti fẹnu ya ráìsì wọ́n ti fẹnu ẹnu yẹ ẹran sọ́bẹ̀ ń bí gan wípé ẹnì kan báyìí kan ṣo báyìí níṣẹ́ kò pé méjì la ṣe ní ká kékeré kọ́ pè yín ká náà ká tiẹ̀ gbọ́ bóyá lóòótọ́ ni àbí irọ́ ni a dẹ̀ rí pé lóòótọ́ náà ni ìyá mi lágbára Ọlọ́run ayé ò ní tú yín ká wọn ò ní lé yín kúrò nídìí ẹrù yín Àmín Ọlọ́run. ẹrù Àmín. póríṣiríṣi ńlé ọkọ o ẹrù póríṣiríṣi ńlé ọkọ àmọ́ lágbára Ọlọ́run wọn ò ní lé yín kúrò nídìí ẹrù yín yẹ kí ó ti yé yín ẹrù tí mò ń sọ torí iṣẹ́ gangan nù ẹrù gangan nù yé Jésù mi o Jésù mi o oh my God ìyá mi kò ní bàjẹ́ fún yín á yẹ yín kò ní yẹ ẹ lẹ̀ lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ẹ ṣé gan I really appreciate yín ẹ máa bá wa tọ́jú bàbá wa dáadáa o ẹ máa bá wa fún wọn nígbà tí bí bá ń pa wọn ẹ fún wọn lóúnjẹ nígbà tó ń gbẹ bá ń gbẹ wọn ẹ fún wọn lómi kò wá ń ṣomi ti bí nìkan o ẹ mọ omi tọkùnrin máa ń mu jẹ́ pé àmúdọjọ́ alẹ́ ni òun ni ẹ máa bá wa fún wọn. Mi gbọ́ ó dà Ẹ bá wa tilẹ̀kùn mi yẹn. ò gbọ́ nǹkan kan mọ́ mi ò gbọ́ nǹkan kan mọ́ mà. wọn náà ni wọ́n láìpẹ́ ọ láìkí ẹ gidi gan ó dà ọ̀nà yìí náà ẹ máa ń mu kí sànú omi. Ó dàbọ̀ jàre. All right ma thank you so much we really appreciate you ma thank you so much ma. tó lórí ètò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá tẹ̀ ń wò wá nílé lóko ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe wípé a máa ń mú gbogbo ẹ̀ wọnú ra wọn tá a bá ṣẹ̀fẹ̀ díẹ̀ á ṣe kíni á dẹ̀ sọ̀rọ̀ ní kẹ́lẹ̀ rí kan tàbí méjì kọ́ níbẹ̀ lẹ́ni a wà pẹ̀lú ọ̀gá wa èèyàn wa ẹ̀gbọ́n wa olólùfẹ́ wa tá à ń pè ní Baálẹ̀ of Tripoli. Ọ̀gá wa lẹ́ni báyìí torí pé àsìkò ti ń lọ ẹ ná wọn fans ẹ ná wọn ọ̀rẹ́ ẹ ná wọn èèyàn káàkiri tó wà ń ta ẹ sáré fàsìkò yìí ẹ fi kọ́ wọn olólùfẹ́ yín tó wà ń ta. Mo kí àwọn olólùfẹ́ wa tó wà níta. Àdùkẹ́ mo kí ẹ tó wà níta. Ó ní pé àárín ìkórè máa mi o. Bẹ́ẹ̀ni. Aláwọn kan tí mo ti ṣẹ̀ lọ́tùn òsì. Torí kò sẹ́ni tó pé tán. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tó dáa tán. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ọlá yín ọlá Ọlọ́run la fi wà níbi tá a wà. Ẹ̀yin lè lè ní ká máa wà. Okay. Nítorí tiyín mo dẹ̀ ṣì ń ṣe ìrànlọ́wọ́ fún yín àbí mo dẹ̀ ń ṣe ìlérí fún yín wípé níwọ̀nba agbára mi kò sí ní tẹ́ bá bá wá síwájú mi tí mi ní ṣe fún yín níwọ̀nba agbára mi mo ṣì ń promise yín mo ń ṣèlérí yẹn fún yín di ọ̀la bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tí màá dẹ̀ tún máa ṣe kò sí anything tí ẹ bá béèrè lọ́wọ́ mi tí mi ní ṣe fún yín níwọ̀nba. So ẹ ṣé gan o mo dúpẹ́ o iléeṣẹ́ Mighty TV kò ní bàjẹ́ ó dẹ̀ bẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ subscribe sí Mighty TV àtàwọn fíìmù wọn àtàwọn nǹkan tó ń gbé jáde àtàwọn prógráàmù nǹkan tó ń ṣe
ẹ jẹ́ ká lọ máa subscribe sí tibẹ̀. Ẹ Mm. jọ̀ọ́ torí Ọlọ́run ojú ò ní tì yín, Ọlọ́run á máa Àmín, kún yín lọ́wọ́ o. àmín, àmín, Mighty TV àmín, ẹ ṣé gan, mo dúpẹ́, mo àmín. appreciate yín. Thank you so much. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gangan ní ká ṣe kíni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù torí pé tá à tiẹ̀ pè yín tẹ́ ẹ jẹ́ wa tẹ́ ẹ̀ ní pé a kéré tàbí irú ọmọ kékeré wo ló pè mí. Irọ́, ó pè mí ló ń ṣọlá. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ gan, a gbóríyìn fún yín. Thank you so much sir. We really appreciate ẹ̀yin lólùfẹ́ wa Thank tẹ́ ẹ̀ you. ń wò. A dúpẹ́ o, a dúpẹ́ pé orúkọ mi ò yípadà Mr. Mighty lorúkọ mi Dáńkútì ò ṣeé jí gbé. Ọmọlẹ́yìn Ẹ̀gbá ọmọ oníṣàbẹ̀bẹ̀ gbàkàlà ọmọ ẹni jogún ọlá ọmọ òṣèlè palẹ̀ kùdé ọmọ ìjàyè jẹ ìjàyè jẹ̀pà ìjàyè kún mi ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Mighty lorúkọ mi tí wọ́n gbọ́ Mr. Fàájà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ yìí pé mo máa ń sọ̀rọ̀ kan pé nǹkan tẹ́ ẹ bá ìwọ̀nba tá à ń ní tán fún wa àá tún dá padà a sì ní ráìsì ńlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gba ẹni tó bá mọ̀ pé òun ní ó ní ìdẹ̀ ẹ jẹ́ kó pè wá kó ṣe kíni kó wá gba ìrẹsì wọn àá ṣe kíni àá fún yín bẹ́ẹ̀ ni and ẹ jọ̀ọ́ lórí ìkànnì yìí náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àá fàsìkò yìí a fi ń kí ọ̀gá wa kan ọ̀gá wa bàbá wa kò sẹ́ni tí ò mọ̀ Fàájà master king of boys tó ń ṣọjọ́ òbí tá a mọ̀ sí Ọláìdé Laikash èní lọ́jọ́ òbí wọn a kí wọn sílé bẹ́ẹ̀ ni ó ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà lórí Mighty Play TV tó tá à ń ṣe yìí Ọláìdé Laikash, Ọláìdé Laikash, lágbára king Ọlọ́run of boys, ọdọọdún là Fàájà. ń rórógbó ọdọọdún là ń ráwùsà Olómi. ọdọọdún là ń rọmọbè lórí igbá òjòjò ní ṣòwò kó má lè nájà òkòkò bá lára tán lè ẹ máa wà sówó ẹ wà sọmọ ẹ wà sáìkò balẹ̀ ọ̀rọ̀ lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ẹ ní pẹ̀dí ẹ ní kú ọmọ ò ní kú mọ́ yín lójú o ọmọ ò ní kú mọ́ yín ẹ má ì tí ì lọ àti ìparí ètò kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ lọ bá Laikash àbí ó da ọ ti ń fà yín tó ẹ̀yin èèyàn mi àti ń pè yín ṣe lọ náà nìyẹn àti ń lọ nìyẹn á tún máa rí yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kí ni ẹ bá wa wo àwọn iṣẹ́ tó ń jáde láti Mighty Play TV TikTok Facebook YouTube ẹ bá wa subscribe ó dàbọ̀ á rí yín lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.